وسنة نبيك ظاهرا وباطنا وارزقنا العمل بهما بجائزاتك المقدسة اللهم آمين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. صلوا على النبي الكريم. صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. بسم الله الرحمن الرحيم. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا. فكأي من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما. آمين. láì ní dúnà pẹ́nu ọjọ́ ti lọ púpọ̀ wa tètè rí ojútu àwọn nẹ́tíwọ̀kì wa tọ́lọ́ ti pẹ́ tá a ti lo nẹ́tíwọ̀kì ilé. Onísùúrù lọ́lọ́run, onímímọ̀ ní Ọlọ́run pẹ̀lú, alágbàmọ́ra sì ní Ọlọ́run. Wa huwa al-alimul halim. Onímímọ̀ ní alágbàmọ́ra lọ́lọ́run ọba wa, aláàánú dẹ̀ ní pẹ̀lú. Tọ́ba jẹ́ wípé Ọlọ́run ló bùkún ni, ìbùkún tó bá ti ọ̀dọ̀ Ọlọ́run wá òun ní máa kalẹ̀. Ma indakum yanfadu wa ma indallahi baqi.
èèyàn fúngbà díẹ̀ ni tọ̀dọ̀ Ọlọ́run nìkan ní máa bẹ gbére lọ́wọ́ ẹ̀dá. Ìwọ Ọlọ́run alimul ghaibi wa shahada àti kọ̀kọ̀ àti gbangba kò sẹ́yìn tó pamọ́ sí ọ àkànsára sí orúkọ rẹ. Tabaraka ismu àkànsára sókọ rẹ o agbégbọ̀ngbọ̀ fún ọ láàrẹ o ìwọ niwọ o àwa ò jẹ́ kankan àwa ò ní kankan àwa ò tó kankan o. Ìwọ ló sì sọ wípé gbogbo ẹni ọbẹ̀ ti lè dáwọ́ dasẹ̀ lẹ̀ fún ọ wà á mójútó. Abẹ́ ọ́ àmójútó rẹ mọ́jọ kú ò lérí wa nígbà kankan o. Àmín. Torí wípé ẹni ọba mójútó yóò rìn yóò yan fada nínú ogun àti nínú ẹ̀gún nǹkan kan ò sì ní ṣe é. Ṣùgbọ́n ẹni tí wọn Ọlọ́run bá ti mójútó lára rẹ̀ bó bá wọ bullet proof yóò sì fẹsẹ̀ kọ lásán ìkan ó sì ṣe. Abẹ́ ọ́ ojú àánú rẹ tó ṣe ládéhùn fún wa. Fa innaka bi ayunina olójú wa ojú rẹ ńlá wa pé ojú rẹ ń bẹ lára wa. Mọ́ka ojú tó fi ń ṣàánú wa tí wọ́n fi ń pé bákàlà jẹun lára kálukú wa Ọlọ́run mọ́ka ojú náà kú. Àmín. Man asa Muhammadan qad asa Allah wa man ata'u qad ata Allah. Ẹni ọba ti kọ tànábì ti kọ tọ́lọ́run. Ẹni ọba ti gba tànábì ti gba ti Ọlọ́run. Qul in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhbibkumu Allah. Ó sì Ọlọ́run ní kọ́wáyé pé fẹ́ràn Ọlọ́run ẹ tẹ̀lé mi. Ohun tọ́lọ́run sì máa sọ gbogbo ìgbà náà ni àti Allah wa àti Rasul. Ẹ tẹ̀lé Ọlọ́run ẹ tẹ̀lé òjíṣẹ́ gbogbo àwọn ànábì Ọlọ́run ni wọ́n sì máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ìtumọ̀ sí pé bí tá a máa ti ń wo lókùnrin náà lórí ẹjí tọ́jú ara ẹ̀. Ọlọ́run kì í kó gbogbo nǹkan lẹ̀ tọ́lọ́run bá rán ẹ̀dá níṣẹ́ yóò sì kún. Ọlọ́run lè pé kí yẹ̀pẹ̀ ó jíṣẹ́ rẹ̀ tí ò ní gbé rẹ́nìkan. Ọlọ́run lè pé kí igi ó jíṣẹ́ rẹ̀ tí ò ní gbé rẹ́nìkan. Ó wá gbé rán àwọn ànábì kan, ó gbé rán àwọn òjíṣẹ́ kan, ó gbé rán wọn náà láàyè ibi tó wà. Kórúkọ rẹ̀ ó bà lè máa papọ̀ mọ́ iṣẹ́ rẹ̀. Ànábì Nuhu alayhi salatu wassalam. Kánábì Nuhu àwọn tó sọ fáwọn èèyàn ń kọ́ tọ́lọ́hun. Tòun lọ́kọ́ sọ pé wọ́n kọ̀. Iná wà àṣọ ní. Nuhu àníwọ̀ Ọlọ́run àwọn tó rán mi sí iná wà àṣọ ní. Wọ́n kọ́ tèmi. So ìtumọ̀ sí pé ni ọba ti gbé sí Ọlọ́run lọ́wọ́ tẹ bá rò pé ẹ̀kọ́ tiẹ̀ tọ́lọ́run lẹ́kọ̀ọ́. Ìtumọ̀ sí pé ni tí bá ń ṣe tọ́lọ́run tẹ bá kún lọ́wọ́ à ń kún séwò lọ́wọ́ à ń kún bàbá lọ́wọ́ à ń kún wòlíì lọ́wọ́ Ọlọ́run lẹ̀ ń kún lọ́wọ́ bẹ́ẹ̀ bá sì takò Ọlọ́run ni ẹ takò. Wọ́n ní Adálí wà ní yá Ọlọ́run sì sọ Ọlọ́run lẹ́ni ọbẹ̀ ti lè mú ọ̀rẹ́ mi lọ́ta èmi Ọlọ́run ọkọ̀jú ogun dá. Gbogbo tẹ́ bá fẹ́ máa ṣe ẹ̀rí Ọlọ́run lákọ̀ọ́kọ́ lára gbogbo nǹkan. Ọjọ́ ti lọ mi ò rò pé máa láǹfààní wá sí púpọ̀ civilization ọ̀làjú ni mo fẹ́ sọ nípa ẹ̀. Òní lọ́kọ́dún kan tí ìyá mi papòdà. Àmínátù Àyọ̀ká ìyá mi ìyá ilé òtú ìyá ẹlẹ́kọ̀ọ́. Àfi bí ìrànràn. Àwáyé kúkọ̀ sí ìyá mi ara lásìn amọ̀pẹ́ mi yìí ti dọ́dọ̀ Ọlọ́run. A sì mọ̀ wípé ẹ̀mí yín ń bẹ pẹ̀lú wa. Wọ́n lọ mọ pọ́blẹ́mù tiẹ̀ tó pé bàbá tiẹ̀ tó kó sí pẹ̀lú ẹ̀ wàhálà tiẹ̀ nọ. Tètèrè àwọn ìyá bàbá mi, tètèrè àwọn bàbá ìyá àti gbogbo wọn ti kú wọn bàbá Sàlámì. Ẹ̀mí wọn ò jìnnà torí ìfẹ́ ta ní sí wọn. Torí pé wọ́n sì ṣe dáadáa ìlànà bẹ́ẹ̀ làwọn náà sì ń tọ̀ ẹ̀mí wọn á fara hàn wá. Ó yẹ kó ba mùsùlùmí nú jẹ́ pé òun sì wá láti bí ọdún mẹ́ta sẹ́yìn lónìí òun ò sì wá sùn òun ò tiẹ̀ wá lálàá pé òun bára òun lágbèdè iwájú Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam.
owó lẹ́mi yín ó di ọdún mẹ́wàá kí mùsùlùmí ó sọ pé kódò òun ò jẹ́ lálàá rí kóun bára òun lọ́nà Káàbà. Yeah, you know, weak is a sign of weakness, spiritual weakness. Fún mùsùlùmí kọ́ ọmọ lálàá lẹ́ẹ̀kan lọ́dún ó ti ọ̀ á kéré jù pé kódà mò ń pèrun àbí wọ́n ń pèrun bí tí mo wà àbá ń ka Kùránì lójú àlá à ń yan náfìlà lójú àlá à ń fa tẹ̀sípà lójú àlá awọsọ funfun pin lójú àlá wọn níbo là ń lọ aláǹlọ bí wá sí aláàfẹ́ lọ ṣètò Ọlọ́run ọdún wáyé kó onígbàgbọ́ wà lálàá pé ẹ̀mí kan gbé òun rìn. You are very weak spiritually. Àwọn alákẹ́kọ̀ọ́jà mi ò lẹ́kùn àlá àwọn ìjọba Ọlọ́run kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ mi ò lẹ́kùn àlá kọ́ bọ́ ọ bá ṣe ń ṣe lọ́lọ́run ó gbé wá tó o bá ní ìkó ìfẹ́ ànẹ́bísẹ́mi wọ́n fi gangan túnà sí ọ̀rọ̀ kan ẹ̀mí yẹn ó gbé ọjọ́ kan kí mùsùlùmí ọdún mẹ́ta kọ́ ń tẹ̀ máa lálàá pé kódà wọ́n tọ Kùránì ní ìmọ̀ oṣù mọ́ mo tẹ̀ lálàá mo rí Kùránì. Ọ̀rẹ́ wa gbé wa sọ ọ́ kàn sún ní ìní yẹn wíìkì. Yẹ́yẹ́ mi àbí ẹgbẹ́ ẹ̀ka Ọlọ́run ti kẹ́ yín ó tún kẹ́ yìí sí. Àmín. Ẹni ọba mọ̀ mí ọmọ bí mo fẹ́ràn yáyà mi. Ẹni kọ́rọ̀ kan tí mo fi ṣàwádà ní orí tó lọ fún àyẹn tí mo ní yáyà mi èmi bá yáyà mi kiri ẹ̀kọ́ tí mo fi ń ṣàwádà pé wàhálà yẹn nìkó lè jà nẹ́ta ilé ọmọ ní tẹ̀kọ́ àtẹ́kọ̀ àní tàkọ́ ìpáyọ̀ Ọlọ́run ṣùgbọ́n jọ èdè wa gbogbo ẹni tó sì mọ̀ pé ẹjọ́ náà inú wa dùn gbà mo rí yẹ ẹlẹ́kọ̀ọ́ kan lówó dé là fi ń ṣeré. Àní àmọ̀kùnmọ́ ńlá. Inú gbogbo olólùfẹ́ àmì Ọlọ́run sì dùn pé mo sin arúgbó mi. Ìyá mi lójókòó yìí a sì ṣe dalẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú náà. Àmín. Bẹ́ẹ̀ ti gbẹ̀ ìyá ẹ̀yin náà dàgbà dáadáa ọmọ àwọn ọmọ alágbé ẹ̀yin náà ọmọ ní ó gbé ìyàwó náà. Àmín. Inú gbogbo yẹn sì dùn torí fídíò yẹn lọ gan pé àmì Ọlọ́run yìí mo tún sọ̀tàn mo ṣe bẹ̀rẹ̀ that's humble beginning. Èyí tẹ̀yìn kó fi wá rí ohun tí mo mí eégún lẹ́rí gbogbo ilé wa gbòdo. Àwọn kan ní fi Àlùkùránì ṣe yẹ̀yẹ́ pé ó fa Àlùkùránì sàádà ilé àwọn ní tẹ̀kan gbogbo ilé olódò. Orí àwàdà lèmi wà èmi fi ní ọ̀rọ̀ Ọlọ́run gan sọ pé ẹ̀yin tẹ́ wá ń pé ó fa Àlùkùránì lọ sọ bí wàá kí ò lọ sọ. Ìwàláyé ti húlù lè jà nẹ́ta. Ìlà mọ́ni takọ́. Ẹsẹ̀ orin tára bàbá mo ránṣẹ́ àdàmúkọ ká ẹsẹ̀ orin. Ìwádìí kọ̀ọ̀kan láì fi sinmi wà ní jáde. Ẹsẹ̀ orin ni ẹ̀yin ẹ̀rí kankan kàlùkù. Ayakumullah. Ọ̀jẹ̀ gbogbo kẹ́kọ̀ọ́ ni wùwà bí ajá kámọ̀ bìlà jẹ́. Ọ̀làjú. Ohun tí ó bá fi mú wa tàbí ọmọ kọ́kọ́ di jú láàrin ìṣẹ́jú ẹ̀tọ́ yà àfi àpọ̀ ọ̀làjú òwòlé ayé. Ṣùgbọ́n sẹ́rí civilization àtàwọn sàkọ́fà culture tí ń gbé wá. Òun ni káwọ́ kàn gbìyànjú ká kóra wa níjànú. Mi àbámọ̀ pẹ̀lú kankan lákèésì. Tí ò bá jẹ́ kọ́lọ̀ ń lọ́wọ́ àmọ́ra pé ẹ máa ṣe dáadáa. Ẹ sì máa pàṣẹ dáadáa bá kálukú lẹ̀. Hòríyà ní ṣe kálukú lónìí freedom. Freedom yẹn ló gbé ọ̀làjú tí ọ̀dà fún wa. Ayé ti ń lọ débi wípé kódà àwa Yorùbá tá a mọ́ra wa àwa Áfíríkà tá a mọ́ra wa ní àyè ẹ̀kọ́ àyọgbọ́n à ń ti fi oníkálukú lẹ̀ pé n tó láì ló ṣe ìlú. So freedom yẹn wá jẹ́ kí ojú kálukú ọ̀là sódì. Inú ìṣòro tí kálukú kọ́ ní freedom ẹ lọ wo gbogbo àwọn ìlú tí freedom wọn pọ̀ gbogbo ìlú náà ní máa dà kódà ìlú wa tá a pè ní land of freedom and opportunity freedom ò ṣe kọ́kọ́ bẹ́ẹ̀ o ṣùgbọ́n àwọn oníyà àti freedom àti free ọkà kálukú balẹ̀ ara alẹ́ kejì ò lè bọ́ ọmọ rẹ wí mọ́ nísìnyí kódà bọ́ ọmọ bá ṣe ojú ọ̀dà. Kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àyè ọ̀gbá kálukú nígbà òbèrè tó yẹ tẹ́lẹ̀. Ìyá mi gan ni mo fẹ́ ká ṣàdúrà fún pàtó lónìí. Gbogbo táàbù ẹ̀ka fi wá sí la fi ń lọ nẹ́tíwọ̀kì lọ́rùn. Ṣùgbọ́n àyídélé kó àmọ̀bìnrin. Lọ́ọ̀ bàbá tútù ọba rírẹ̀. Gbogbo ẹni ọmọ pé Ọlọ́run bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká
ká tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run ní máa gbé àwọn òjíṣẹ́ rẹ̀ dìde. Wàmọ́ni àjábà dáàyè. Ẹni yòówù mọ́ni àjábà dáàyà. Kí n pè é bẹ́ẹ̀. Ẹni yòówù tó bá dá òjíṣẹ́ Ọlọ́run lóhùn. Ẹ gbọ́. Ẹni yòówù tó bá dá òjíṣẹ́ Ọlọ́run lóhùn. Dákàlà dáa. Yóò wọ ilé náà. Yóò wọ ilé ìbùkún, yóò wọlé ògo. Wọ́n máa ń lọ́mú yẹ́dìrú dáàyà. Ẹni yòówù tí ọba wa dá òjíṣẹ́ Ọlọ́run lóhùn pé ọ̀rọ̀ Ọlọ́run là ń sọ. Ọ̀rọ̀ Ọlọ́run là ń sọ. Ọ̀rọ̀ Ọlọ́run là ń sọ. Lọ́mú yẹ́dìrú dáà. Kò ní wọlé. Torí gbogbo ẹjọ́ ọba tẹ̀lé Ọlọ́run ò ní wọlé Ọlọ́run. Kò sì sí ilé Ọlọ́run tó ga jù ó ti jẹ́ òkúta ìjà ká tó mọ̀. Ẹ jẹ́ kí gbogbo wọ́n tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ká má tẹ̀lé ọ̀rọ̀ ayé. Wọ́n ní àti ìhun àti ìdùn alátẹ̀sálò wà á tún ìlà rabbikum turja'un. Aláàtí ìhun àti ìdùn alátẹ̀sálò wà á tún ìlà rabbikum turja'un. Ayé ìyẹ̀jẹ̀ kọ́kọ́ ké ìwọ̀n bá ti bá lè rí túbẹ̀ kí wá túbú wa. Civilization ìjọ ti bá láǹfààní àpàdórí alẹ́ yẹn la fún àti lónìí. 8 alẹ́ Nàìjíríà la fẹ́ bẹ̀rẹ̀ 9 oṣù fẹ́ lónìí sí. واسألهم عن القرية التي كانوا بحاضرة البحر. Abáwìdá, ọ̀làjú yàtọ̀ sí exposure. Kójú èèyàn ńlá ó yàtọ̀ sí kójú èèyàn dá. Tí ọ̀làjú bá ti ń pọ̀ jù ní máa bí àwọn innovation kan. Empress ní gbàdá àwọn kankan. Tí ọ̀làjú bá ti làjù innovation wọ̀ á máa dá àwọn kankan lé. Tẹ́ bá wo bí ayé ṣe lọ lónìí, gbogbo nǹkan tí a fi ń ṣàǹfààní àlè pé lọ́làjú exposure. Torí pé ń bá ayé yìí. Ànábì Idris alayhi salatu wa salam. Òun ló kọ́kọ́ rán aṣọ báyìí. Sẹ́yìn aṣọ táwa wọ̀ lónìí ọgbọ̀dọ̀ wọnú aṣọ tó rán jọ yẹn. Sẹ́yìn aṣọ táwa wọ̀ lónìí gbọ́dọ̀ wà nínú ìwé aṣọ tí Ànábì wa Idrisu tó kọ́kọ́ yọ gétọ̀ fún ọbí lóhùn ló kọ́kọ́ mọ̀ nípa aṣọ. Kò lè jẹ́rú eléyìí. Àwọn ìgbà kan wà, a máa fi ewé bora láì ṣe ẹran. Ṣùgbọ́n tí wọ́n ń wò bí aṣọ níjọ́ náà nìyẹn, ọ̀làjú wá dé wá ní ó yẹ ká ní kankan tí ò ní jẹ́wé láti máa fi bora. Ó yẹ ká ní kankan fáwọn obìnrin tí ò ní jẹ́ kólòbó, torí pé kólòbó igbá ni obìnrin máa ń fi sẹ́rí ọyàn kólókòlókóló ń báyìí wọ́n fokùn dé méyìn. Ọ̀làjú ní ayé ó yẹ ká lè ní kinní kan tí ò ní jẹ́ kólòbó. Yẹn igbá ẹ̀kọ́ kéékèèké. Nígbà tó làjú yẹn wá júwe fún wa, àwa innovate yẹ. Àlàyé yẹn yé wa. Ṣùgbọ́n ọ̀làjú ọ̀wá fọ́ wa lójú ta mọ́ nísìn o, ojú ta wá rí náà. Ṣùgbọ́n ọ̀làjú ti fọ́ wa lójú ọkàn. Ọ̀rọ̀ mi ti bọ̀ jà. Ọ̀làjú ọ̀fọ́ wa lójú ta mọ́ ojú gbogbo wa ti dá búkúbúkú. Ṣùgbọ́n bójú wa ti wá yà tá a rí gbogbo kan tá a mọ̀ pé báyìí lélẹ́yìí. Ọ̀làjú yẹn wá fọ́ wa lójú ọkàn. يحبون المال حبا جما يحبون الدنيا وينسون الآخرة يحبون الخلق وينسون الخالق يحبون الذنب والسيئة وينسون الحساب. Anífẹ́ ọlọ́run dá àgbàjọ ọlọ́run, anífẹ́ ayé àgbàjọ ọ̀run, anífẹ́ ẹ̀tọ́ àgbàgbé ẹ̀tọ́. Àbámọ̀ bẹ́ẹ̀ nìkan kan ojúmọ́ mi táyé orí ayé lọ lónìí, ayé
هذا زمان السكوت kéèyàn mẹ̀sọ́nù ẹ̀ àbámọ̀ para wa bí. ṣùgbọ́n ká wà nínú ìlú ká má ṣe wá sí ká má lè sọ̀rọ̀ Ọlọ́run ó dàbí kéèyàn wà lókun ní o kọ́ mọ́ tán náà hákàtà àyẹ̀mbọ́ọ̀kì sọ́dà bẹ́ẹ̀. ọ̀nà tí mo fẹ́ gbé ọ̀rọ̀ mi sí pọ̀ mo múra rẹ̀ wá àkọ́kọ́jọ́ lọ. mo wá kọ́kọ́ fẹ́ sọ fún ìpín mẹ́ta táyé pín sí. aláìdá ẹni tí ń ra ìdá tí ń kọ̀ ẹ mọ́ sa ìdá mọ́ àtẹni tó wọ̀n ọ̀sà ìdá ni wọ́n á gbé ẹbí wọn lẹ̀. ẹ já gbé ọ̀rọ̀ làjú sórí bẹ́tẹ̀ náà. واسألهم عن القرية التي كانت حاضرة البحر. gbogbo ẹ̀yọ́ níwà sí ẹ̀sùn òbòdò ẹ má dákẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ẹ bẹ̀rẹ̀ ẹ bọ̀rọ̀ àwọn sẹ́wọ̀n lẹ́lẹ̀. ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ẹ fi ìtàn ìjọba àti òwà lọ báyìí igi kan dé kóró wọn kàn tó yí kóró kò sọ ara ọ̀rọ̀ náà dùn gbogbo ara mọ́ àti gbọ́ ẹ já bẹ̀rẹ̀ Ọlọ́run. kí àwọn tí wọ́n máa ń bọ̀wọ̀ fáfá tẹ́lẹ̀ oṣù máa ń rí àfáàfin nígbà tá a fọ́ òṣèlú tọ́jú ọ̀dọ́ lọ́mọ. gbogbo oníwàásí ẹ̀tọ́ àbúkù pàápàá jùlọ oníwàásí Nàìjíríà yìí pàápàá jùlọ oníwàásí ilẹ̀ Yorùbá international stage yìí bẹ tó ju pé ẹ̀wúra yìí lọ ẹni dẹwà nítra ẹsẹ̀ tó débi pé wọ́n síwèé kàn yín ká ń ṣe dáadáa gbogbo akúrẹ́ ni ẹ yọ ọkọ̀ fún yín lókìkí àti ọ̀mìyàn yá kárẹ̀ ni ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́hùn gángan nǹkan ti bọ́ sẹ́yìn ìgbàgbọ́ àwọn èèyàn ti wí ẹ má kọ̀ fáwọn èèyàn láti ṣàìsùn mọ́ àtàláṣe papọ̀ àti aládàáṣe ẹ má kọ̀ fáwọn èèyàn mọ́ kéèyàn lọ tàjúrù kó máa ó kọ́ máa ṣe láyé lára láwò ó dáa ju kéèyàn ó sùn tàbí kó máa ṣètùtù lọ́dà á. àwọn kẹsàn-án tí wọn bá ti ṣàìdá àwọn kẹsàn-án kóra wọn jọ pé kẹsàn-án ọjọ́ ọ̀làjú ló gbé wa débẹ̀ àti níbi nǹkan ṣe lọ mùsùlùmí ilẹ̀ yìí ti yọlé ẹlòmíín wà tí ọba lọ tàjúrù lè láti lè ká ní mòlúdì yìí pọ̀ ọdún wà láì súnmọ́ mi láì tó bá ṣàìsàn owó fíìmù ni. ṣùgbọ́n ẹwà tá a ṣe yẹn ìran kálukú lọ́wọ́ níbi tí mo sọ kọ́rọ̀ máa pín yẹn lẹ́gbẹ̀rẹ́ ọ̀rọ̀ yẹn fẹ́ pín kan. mo fẹ́ kọ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ gbogbo àwọn oníwàásù ẹ̀já kọ́ bẹ̀rẹ̀ Ọlọ́run ẹ jẹ́ ká sọ ẹ bẹ̀rẹ̀ tàwíìdì ẹ bẹ̀rẹ̀ tàwíìdì ẹ bẹ̀rẹ̀ fíkì ìmọ̀fáwọ̀ èèyàn tóbi jẹ́ wípé ẹni tí ọba yé nísìnyí yóò mọ yé àwọn wo ni mo bá nínú ọ̀rọ̀ àwọn wo ni faraí nínú ṣe mùsùlùmí àwọn nǹkan wo ni makruh so gbogbo iṣẹ́ wà ńlẹ̀ fún wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ àdẹ̀ ní láti máa engage nínú competition unnecessary competition mùsùlùmí ò nídìí ẹ̀ lásìkò yìí o ìjọ wa dáa jùjọ yín lọ ànídìí ẹ̀ báyìí o ìran wa dáa jùjọ yín lọ ànídìí ẹ̀ báyìí o aláìdá ẹni tí ọ̀sà ìdá ṣùgbọ́n wá ń pè à ẹ dá kìíní ìlú o ẹ mọ̀ ṣe báyìí Ọlọ́run ọ̀fẹ́ àtẹni tóun náà ṣàìdá ṣùgbọ́n wá àwọn tí ń ṣàìdá ń gbé ẹbí wọn lẹ́kọ̀ọ́ kan wá. واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا. lọ́kọ̀ọ̀kan kó lè yé wa dáadáa mọ́ sí kí ó pè é. إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم. abáwọ̀dà wọ́n fẹ́ tẹ̀ iná ń bá sọ fún yín tó fi kọ̀rọ̀ ilẹ̀ lónìí Ọlọ́run máa bàrí kàsí. àwọn ará kan bẹ wọ́n pè wọ́n ní asahabu sabt ẹ jẹ́ sọ̀tà wọn. asahabu sabt yìí ìlú kan ní à ń pè bẹ́ẹ̀ àwọn ọ̀ràn tó wà nínú yẹn là ń pè bẹ́ẹ̀. ìlú náà à ń pè ìlú náà ní Ayla. Ayla ló kọ ìlú náà ń jẹ́ lọ́dún. Ànábì Dáúdà
òun ni òjíṣẹ́ àsìkò náà. Sábùtì kí là ń pè bẹ́ẹ̀? Èdè àwọn ará Júù jọ́nà ni àwọn Yẹ̀húdí ni wọ́n ní èdè bẹ́ẹ̀ pé àlìsábùtì ọjọ́ ní jẹ́bẹ̀ òun lọ padà di ọjọ́ sátidé. Ẹlẹ́wà jáde àyọ̀ ọjọ́ ní jẹ́bẹ̀ òun ló padà di ọjọ́ sátidé. Òjíṣẹ́ Ọlọ́run jọ́nà sọ fún àwọn àsáàbù sábùtì wípé Ọlọ́run tó dá gbogbo nǹkan gan, ó dá gbogbo ẹ̀ fi ìṣètàjà àyà mi láàrin ọjọ́ mẹ́fà. Ṣùgbọ́n ọjọ́ ayé tá ń lò ó jẹ́ méje. Ẹ yọ ọjọ́ kan kẹ́ ẹ máa fi ṣẹ̀sìn kẹ́ ẹ sì máa fi sinmi. Wọ́n wá ní ọjọ́ òwò òjíṣẹ́ ìgbà náà sọ fún ọ wípé Ọlọ́run lòun yẹn jímọ̀ fún yín. Gẹ́gẹ́ bí ọ̀làjú pé kálukú ní ìmọ̀ tiẹ̀. Let me quickly advise you. Please submit yourself totally to God Almighty and to His will. Stop trying to make yourself. You can't make yourself. Only God can make you. He alone can make your way. He alone can amend you. Stop trying proving yourself to be a strong person. Allah huwa al-qawiyyul mateen. Whatsoever you are doing, put yourself tahta qada'ullah, tahta amrullah. Gbogbo ọgbọ́n rẹ̀ ìmọ̀ rẹ̀ náà fi sábẹ́ pé òfin Ọlọ́run bá, àṣẹ Ọlọ́run bá, ìmọ̀ Ọlọ́run bá. Àwọn àsáàbù sábùtì wọ́n wá ní ẹ̀dá àbẹ̀mọ́ fún wa jímọ̀. Sẹ́mọ̀ wípé ọ̀rọ̀ ẹ fún wa nímọ̀ràn ó yàtọ̀ sí pé ohun tọ́lọ́run ní á ṣe. Àwọn ọ̀rọ̀ tí ó bá jẹ́ wípé àlejò rò ó ká gbé síra wọn, ìwọ̀nba ẹ̀ṣẹ̀ díẹ̀ ló lè mú wá. Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tó bá ti jẹ́ òfin Ọlọ́run ò ní í ṣe pẹ̀lú èmi bẹ̀ wá rò ó pé ẹ̀yìn ètò òfin Ọlọ́run kọjá mò ń rò ó pé ọba lọ ní àlàyé yẹn yẹ wa tó bá jẹ́ pé tàyí náà mo sọ ní omi ìkìlẹ̀ màá tó wà sí òun wá tàbí ìfọ̀. Kàánà bí àbí rọ́tà ní bàhárì. Àwọn wọ̀nyí wọ́n wá ní agbọ́jọ́ ojúmọ̀ fún wa. Ẹ̀sọ́ fọlọ́run pé kọ́ bá wa yí sí sátidé. Ìran wo ni wọ́n odò ló yí wọn ká. Wọ́n wá máa pẹja orí omi ni wọ́n ti ń jẹ ni wọ́n mú ni wọ́n sì pèsè ayé. Ẹ máa sinmi jọ̀kan. Ọlọ́run ní ẹ̀mú tí wọ́n á sátidé la fẹ́. Gbogbo ẹni tí ọba tí wọ́n gbé nǹkan sí tọ́lọ̀ ń gbé sí látà torí ọgbọ́n àbọ́làjú ẹ̀. Ẹ wo àwọn ọmọ tí àwọn èèyàn ń kọ́ lónìí. Ìtì ń di ìmọ̀ ọ̀làjú, ó ti ń kú òní ìmọ̀ Ọlọ́run. Ẹ wo ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ lónìí, ó kàn ti ń di ọ̀rọ̀ ọ̀làjú. Ó ti ń kú òní ọ̀rọ̀ Ọlọ́run. Ìmúra ọ̀làjú là ń múra níṣẹ́ àmúra tó ní í ṣe pẹ̀lú tọlọ́run mọ́. Wọ́n wá ní ẹ̀sọ́ Ọlọ́run pé sáyé ló wà. Ẹni ọba yìí ti gbé nǹkan síbi tí Ọlọ́run ọba mi bá gbé sí. Ọya ìtún náà ṣe jàjà. Ẹni tí ọba yìí ti gbé lẹ́bà ní wọ́n ṣe pa ni wọ́n kàn. Of Nigeria. Of Nigeria. Sọ́yà ilé ìlú ògùnlẹ́dẹ́. Kéwú. Wọ́n jà ló máa ń nílé kọ̀ọ̀yà tí ilẹ̀ ti gánà fi àbí rọ́tà ní bàhárì. ìdíyàdúnà fi sàbùtì ìdìtà àti ìmú ìdánù yàwó sàbùtì ìmúṣọ̀rọ̀ àrùn wàyà màláyà síbi tó nàlá tààtì kàtàlíkà nọ́bìlú bímọ kàánú yẹ fúsùkú.
واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يأكلون بالسبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون. Bàbá ti ṣe wá sí mi ní sáà máa fi sọ̀sán. Tóra wo pọ̀pọ̀lọpọ̀ lọ bí iṣẹ́ nígbà tí èsì wíkẹ̀. So gbogbo nípa kan pa bí nípa àṣìpá náà kan ní sáà àríwá ló ti fún wa ní. Sẹ́yìn máa ń ní ládùúgbò yín. Ẹ̀jẹ̀ wa lọ́la ẹ̀jẹ̀ máa ń ní ládùúgbò yín. Ojú ẹ̀ wo ti fẹ́ gbé mi ẹ̀ báyọ̀. Wọ́n wá ní ẹ̀sọ́ fọ́lọ́hùn yẹn pé sáàjì la fẹ́. Àwọn ànábì ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run ti yan sáàjì fún yín. Kò wá sí ohun tọ́lọ́run ṣe láyé tí eré pẹ̀lú àdánwò. Ọlọ́run wá ní wà ànábì tí wọ́n bá wá bí ó lọ́rọ̀ àwọn ìjọ yìí. Àgbèlè bọ̀rẹ̀ àti ìrẹsì kàrà tí àdéhùn tàlẹ̀ bá wà ní. Àwọn ìjọ tí wọ́n ṣiṣẹ́ lórí omi. Ìdè àdúrà fi sábùtì. Ọ̀ya. Ìdè àdúrà fi sábùtì níta tí ìmọ̀ ìdáná. Yá máa sábùtì mú ṣòro àrùn. Wàyá màlá ayé síbi tó nàlá tààtì. كذلك نبلوهم بما كانوا يفسقون. Wọ́n lọ pè ní sábàtì ká gbà lọ́jọ́ ìsinmi. Wọ́n á ní sátọ̀dé ló wá bọ́ sí. Wọ́n á ní jọ́jọ́ bá jọ́jọ́ ìsinmi ẹ̀ ní lòdò. Ẹ mọ̀ ẹ̀ ní tà ẹ̀ ní rà ẹ̀ ní ṣe kankan kálukọ́ wà ní ayé. Ọlọ́run wá tóbi gbogbo ọjọ́ yóò fún ayé kó fi gbẹ ya àwọn wà nílẹ̀ jáde wá. Tọ́wọ́ á ti di ọjọ́ tó ń kọ́ mọ́ bí ìsinmi àwọn àgbàlúlù ẹ̀jọ́ wa máa wá etí odò. Ojú wọn máa pa kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bí àsìkò ọ̀pẹ̀já lónìí. Ìjọ tí wọ́n bá ti dé jọ ọgbọ́n ọ̀pẹ̀já ẹja ọ̀ lọ sínú wọn lẹ̀sẹ̀ dàmú. Wọ́n wá ń ṣe bẹ́ẹ̀ nígbà míì wọ́n ti wá nílẹ̀ jà rárá. Tọ́wọ́ á di ọjọ́ ìsinmi ẹjọ́ wa wà tà. Kí ni ọ̀wá lọ fún ọmọ dáadáa? Ṣé ọba tó kọ́kọ́ fún wọn níjọ́ kan ọmọ wípé àyájọ́ ọjọ́ táwọn láwọn ọ̀fẹ́ hùn báwọn fẹ́ fi sinmi òun wọ́n mọ kẹjà síta fún wọn. Gbogbo nǹkan máa ń rìn pẹ̀lú àkọsílẹ̀, gbogbo nǹkan máa ń rìn pẹ̀lú ìmọ̀ Ọlọ́run. Tẹ́ bá ti bá dé pé kọ̀ bá yẹ ìmọ̀ ìpàdé àgbáyé, tẹ́ bá ti bá pé kọ̀ òye ìmọ̀ ìyẹn lẹ́bílẹ̀ tó kọ́kọ́ lọ́wọ́ fi hàn yín. Kò sí ẹni tó sọ fún mi pé kò sí ìsìn aláàánú sàmù sáwọn ọmọ bẹ́ẹ̀ ní òkùnkùn ni. Ìkáyà kan sì wà tí wọ́n sọ fún akẹ́sẹ̀ ní Abubakar Siddiq radiyallahu wọ́n ní àbú olódodo sọ wípé kullu tariq kullu sabilin zulmat wal yaqinu sirajullah. Wọ́n ní gbogbo ọ̀nà tẹ́lẹ̀ bá fẹ́ tọ̀ láyé òkùnkùn ni wal yaqin kéèyàn wádìí sí kéèyàn ṣe òdúdódó sirajullah. Òun ní guidance fún òun ní mọ́lẹ̀ fún. Wọ́n gbẹgbẹ́ bí ayé òkùnkùn fínàbílà sọ fọlọ́ pé kò fi ṣe é sí ara. Dọ́gba lẹ́yìn wádìí gan wádìí. Wádìí wá òkè wá ìgbẹ́ wá ọ̀tún ẹ̀. Ṣùgbọ́n kọjọ́ náà aláì sábà máa gbégbé òkùnkùn ni. Wọ́n kà kó dé náà ni ọlọ náà ni okun náà ni ojò náà ni rárá o. Ewúrẹ́ gan fún oúnjẹ ẹrù mú kó tó jẹ́. Ẹ wádìí sí nǹkan lọ́nà aláàdí. Nafila bẹ àdúrà rẹ bẹ wọ́n kẹ́ni kan pẹ̀lú bẹ́ẹ̀ ẹni wádìí àwádìí o. Ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan. Àwọn kan wá rí pé ọjọ́ tẹ́jà máa wá yìí àrùfin o. Ṣùgbọ́n tí wọ́n ní àwọn ọ̀gá ìyá yíyọ̀ ń tà sí bẹ̀. Àkùnrin kan ló wá kọ́kọ́ bẹ̀. Ó wá lọ wá bí igi àbírin ó yìí mọ́lẹ̀. Òṣòmókùtà. Ó tó gbé sẹsọ fáwọn àwọn Ọlọ́run wa tóbi àwọn ẹja náà ti mọ̀ pé mo ní kọ́ ọ́kà wọn lónìí wọ́n wá wá tòsí ọkùnrin ń kò rí òpó gbé igi kan ó sòkúta mọ́ ó sokùn mọ́ ọkà wọnú odò ọ̀nà wọn gan ẹja ńláńlá ọkà fokùn yẹn sí níbi ìdí ibi kéèyàn ó fi wọ̀ mú kan ó so mọ́lẹ̀ ṣùgbọ́n okùn ti mú un ní ògèrè
Ṣùgbẹ́jà yẹn ti wà nínú odò. Ẹja jà kò tó rí lọ. Ẹja lálá. Filẹ̀ bẹ́ẹ̀. Gba ẹjọ́ kejì mọ́. Ọba lọ ojú. Gbogbo ẹja yòókù ti wọnú odò lọ. Ọlọ́ọ̀tú ẹja. Òpin lọlé. Gbogbo àwọn ẹ̀yọ́ pọ̀ lẹ́jà bá. Bàbá alágbájá ń dín nǹkan. Kí ló ń dín? Orí kankan ní èyí tó ń dín kalẹ̀ náà ló ń jẹ. Ó tún di ọjọ́ tó ọ̀sẹ̀ tó tẹ̀lé. Ṣìkà bẹ́ẹ̀ ọ̀kẹ́ ló mú tẹ́lẹ̀. Ó tún ṣe sáyẹ̀ ṣe bí mẹ́ta. Ìní mú ipò lọ́dọ̀ ọjọ́ yìí ni máa mú ìjọ yìí. Wọ́n pè ní wípé ọgbọ́n ẹ̀dá ò lè tayọ ọgbọ́n Ọlọ́run. Ohun tó lè dájú ni wípé tí Ọlọ́run bá ń lọ àyàtà kí láàárọ̀ inú bí kó mọ́tà lọ pé bí Ọlọ́run bá ń lọ ẹ̀dá lára nípasẹ̀ àwọn kankan Ọlọ́run ò gbàgbé. Wàlá kàtàbà nàmà àgọ́bìnrin àmọ́ yà máa ló sọ àyẹ̀mọ́. Ṣé gbogbo ọ̀tẹ̀ máa ń ṣe tọwọ́ pálábá yóò ṣégi? Kí ni wọ́n lọ́wọ́ ọmọ o? Ẹ̀gbọ́n? Wàlá kàtàbà nàmà àgọ́bìnrin àmọ́ yà máa ló sọ àyẹ̀mọ́. Gbogbo ọ̀tẹ̀ máa ń ṣe tọwọ́ pálábá bá ṣégi. Kì í ṣe pé Ọlọ́run ọmọ Ọlọ́run mọ̀. Ṣùgbọ́n Innama yu'akhiruhum liyawmin tashkhasu fihi al-absar. Ọlọ́run ká mú òun ká dé ọwọ́ òkun yẹn lẹ̀ díẹ̀ ní ìjọ tí ojú ọjọ́ bí kòròkòrò Ọlọ́run mú wa. Ọjọ́ ní máa ń pẹ́ ìpàdé ìjìnà wọ́n padà gẹ́ẹ̀tì máa yí pé ń dọ́gbọ́n kan. Lọ́ba gbé bàbá lápẹ́jọ́ ọlọ́gbọ́n tó dánú ẹja wíwù mí là ń pa lọ́jọ́ lásán o ọjọ́ gánà má pẹja làárẹ̀ ẹja gidi o. Ó sì sọ fún wa àjọ wọn sẹ́nu gẹ́gẹ́ bí o ti kọ́ sọ fún wa lẹ́ẹ̀kan aláburú fún rẹ̀ àtàwọn tí wọ́n láwọn aláburú fún pé ilé yóò dáa àtàwọn táwọn ń pé àmọ̀ pé o tẹ̀ sí ọ̀dà ṣùgbọ́n kò kàn wá. Àwọn yẹn bá bẹ̀rẹ̀ sí í jọ yẹn wọ́n wá balẹ̀ ní pé ìgbà náà wọ́n wà lára wa kòtò ńláńlá sẹ́gbẹ̀ẹ́ odò wọ́n pọn mi sínú kòtò yẹn bíi pọ́ǹdì bíi swimming pool táwọn ẹja bá ti wá wọ́n wá máa fi kíní kan wọ́ wọn sínú swimming pool tí wọ́n gbẹ́sẹ̀ gbé odò yẹn ẹjọ́ wa kún bẹ́ẹ̀ wọ́n fi lẹ́tọ́ àjọ kejì wọ́n lọ kó ẹja. Àwọn òjíṣẹ́ ẹnu wọn wá dìde àwọn onímọ̀ pé tẹ̀sẹ̀ yìí ọ̀dà òfin ẹja tẹ̀lé Ọlọ́run fún wa lọ́jọ́ mi lábẹ́ ọjọ́ mi ìdẹ́ mú ní òbẹ́ yìí ṣe já tún bẹ Ọlọ́run yẹn ká lọ́ọ́ bẹ́ẹ̀ ni wọ́n rántí wa pé kí wọ́n lè bá wa jẹ́ tiẹ̀. Ohun tí ipa ọgbọ́n ọ̀bá ká ipa àdúrà ká. Ipa ìtúpájú sẹ́ẹ̀lẹ̀ fọlọ́hún ká. Àwọn kan wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ fún wọn pé ẹja sọ̀ kiri. Àwọn yẹn wá rí wípé ipò ìwọ àwọn ládéèdè àwọn tí ń rú òfin yìí dáadáa kó tẹ̀ ya wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní pẹja lọ́jọ́ tó wọ́n. Wọ́n ẹja tí wọ́n bá wá pa yẹn wọ́n wá máa gbé lọ lé àwọn èèyàn tí wọn ò bá wọn pa pé àti pẹja àmọ́ tó lè ṣẹlẹ̀ wàá jẹ́ bẹ́ẹ̀ o. Tẹ̀lé mi. Ẹja táwọn bá pa níjọ́ tí wọ́n rúfin wọ́n wá máa gbé tojúlé ẹni tí ọ̀bá wọn dá sí ibẹ̀ ọ̀jẹ̀ ni tí wọ́n bá rún gbogbo òlu pọ̀jù wá tí kankan bá ọ̀rọ̀ ọ̀jẹ̀ bẹ́ẹ̀. Wọ́n wá lọ fọ́ọ̀sì ẹ̀ wọ́n èèmọ̀ dájọ́ Ọlọ́run o ṣùgbọ́n wọ́n mọ̀ pé ẹni wọ́n bá ti rúfin ó gbàdájọ́. So wọ́n wá bẹ́ẹ̀ lọ gbogbo kálukú sínú ẹ̀ pé àjọṣe wọ́n máa pọ̀ ẹja sáwọn ẹ̀ náà lọ ọ̀jẹ̀ ọ̀yà gbẹ́gbẹ́ kaná bí ẹ̀jẹ̀ òun ni mo ti fọ́ pàtì ẹ̀ ti ṣe wá láti lé jẹ́bẹ̀jẹ́bẹ̀. Àwọn tó wá jó nígbàgbọ́ ni wọ́n wá ní kọ́lọ́hún ń bọ̀ yẹn ìbọ̀ rẹ̀ lè mọ ìyálógún ọdún ni ṣùgbọ́n pé Ọlọ́run ò ní wá pẹ̀lú ìdájọ́ ẹ̀kọ́ mẹ́ Ọlọ́run mi kọ̀. Àwọn ẹ̀yà wa kó olùmọ̀ wa mọ barricade wọ́n mọ bíi fẹ́ǹsì tó ga àwọn tí wọ́n ń ṣe aburú wọ́n ṣe wọn lẹ́gbẹ̀ẹ́ àwọn tí wọ́n ń tọ́ àwọn ẹ̀ ń pọ̀ sí wa ní àṣemọ́ wọ́n yọra wọn sẹ́gbẹ̀ẹ́ wọ́n wá di yẹ́wò mú ìfọ́sẹ̀ kí èsì ìjọ gbé dàgbé àmọ́ nìkan náà ọjọ́ òpinya àwọn ẹ tí wọ́n mọ̀ òun ẹ̀yìn wèrè ebi ló máa pa yín kú kiri kan sọ̀rọ̀ pé ọ̀làjú yìí ni ò jẹ́ kí wọn náà lè ṣera rẹ mẹ́yìn fáwọn oníṣẹ́ ẹbí wọ́n ní wọ́n lo fóònù kan nísìn wọ́n ní wọ́n lo irun kan nísìn irun téèyàn ó kú tá à ní sí mọ́
ọ̀rọ̀ mi pọ̀ gan pẹ̀tẹ́ jẹ́ yanjú tàn yìí àgbàdo lálẹ́ ibi abábadé tó mo sì fẹ́ gbọ́ wọnú ọ̀rọ̀ ni ìṣẹ̀mí ayé òde òní ti ní problem pressure ti wà. wọ́n wá gbéra wọn àwọn kan wà lẹ́gbẹ̀ẹ́ kan àwọn kan wà lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ ń pẹja lọ́wọ́ rẹ̀ òfin ọlọ́wọ́ ò sẹ́rú tó bá ti jẹ́ kófin kò sẹ́rú o ọlọ́run mi kì í sí dábàá àṣẹ nípa gba àwọn agbéra wọn lọ nígbà tí gbéra yìí mo mẹ̀tọ́ tí màá ṣe fún kálukú ẹja làwọn yẹn jẹ o kílẹ̀ o tó mọ́ ọlọ́run wá sọ wọ́n di ẹlẹ́dẹ̀ ó sì sọ wọ́n dọ̀bọ. Ó sọ wọ́n dọ̀bọ lágídó torí pé wọ́n rúfin ẹja ọlọ́run sì tún wá lọ́ wọn lára kì í ṣe péjọ́ náà rúfin yẹn lọ́lọ́run mú wọn so wọ́n ti wá sọ ọ́ di mọ́lí ìwọ ní fẹ́lẹ́ yìí kọ́ ọ̀rẹ́ wa gbé ọjọ́ bẹ́sẹ̀ yẹn dé sẹ́ríjọ́ tí ọkàn ẹ̀dá bá ti ń balẹ̀ lórí ẹ̀ṣẹ̀ tí ń ṣẹ̀ ìparun rẹ̀ ti fẹ́ dé tẹ́jà ò fílì rìmọ̀ọ̀sì mọ́ tí ò gbà lóòótọ́ tún tún ṣe oṣù mọ́ kẹ́kọ̀ọ́ ọ̀gá mo dẹ̀ tún ti ṣe kiri ìṣá ọlọ́run sì fẹ́ràn rẹ̀ sọ̀rọ̀ríjọ́ tí ẹ̀mí rẹ̀ bá tún wà bí ẹ̀sẹ̀ pé àṣẹ̀ṣẹ̀ kan ti gbà tún ṣe bí láti ṣe gbà ní àwọn ọmọ dán wò lọ ní ìparun rẹ̀ ẹ máa wo ẹni tí sìgá bá fẹ́ ṣe léṣe táìmù tí ọba dé kó bá fẹ́ kílẹ̀ ní ọmọ dùn mọ́ ẹ máa wo ọlọ́tí ìjọ tí ọba mú tí ó fọ́kìtì yóò mọ dùn mọ́ títí tí ó fi mú overgate tí ó fi mọ gbé ní gọ́tà bí ẹsẹ̀ bá ti ń dùn mọ́ ẹ̀dá púpọ̀ ìparun pọ̀ tó bá ti wà please lórí àìpé ojú wa ìwọ náà wà ó ti wọra ó ti àwọn ẹ̀yà wa di ọ̀bọ lákìdó wọ́n sì di ẹlẹ́dẹ̀ ọlọ́run wá dá àwọn tí wọ́n ń kọ̀ fún wọn yẹn sí àwọn tí wọ́n wá ń pé kọ̀ọ̀kan wá àwọn náà ń gbèlú yẹn ọlọ́run ò fìyà jẹ wọ́n o ṣùgbọ́n ọlọ́run ò wá ṣe wọ́n lólórí mọ́. Inna Allaha ya'murukum bil 'adli wal ihsani wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i والمنكر والبغي يعظكم لعلكم so bọ́lọ́hún ṣe pàṣẹ yẹn a gbọ́dọ̀ máa mú òfin ọlọ́run tẹ̀lé táwọn èèyàn bá ń sakúsọ bá ti kankan mí wọ́n sì ní máa ń rọ àmì kún múkà fàlìyògá yìí rà bìyẹ́dì ẹni ọba rí ohun tí ọ̀dà kọ́fọwọ́ ẹ̀yìn kó àwọn bìlì sáà nìyí tọ́ba rí pé òde wọ́n ìbò rojọ́ lérí ẹ̀ tọ́ba jẹ́ pé àti wá wà ní zamanu sukul tẹ̀mí ayétẹ̀yàn gbọ́dọ̀ sọ̀rọ̀ kọ́mọ́ rí ẹ̀wọ̀n dé fi ọkàn kọ́ pẹ̀tọ́ ọlọ́run rí pé nọ́ọ̀sẹ̀sì rẹ̀ ṣe ìyẹn sì ní ìmánì tó fi ẹ̀dùn. níbi ẹ bá rí ọ̀rọ̀ yìí ẹ gbà á sí ẹ̀yin ni mo fi kọ́. ẹ jẹ́ ká gbà fún òfin ọlọ́run ẹ wá jẹ́ kí n ké àyà yìí àdìsí yìí kí n fi wá ṣàdúrà fún yàyà mi èmi lè ṣe wá sí ikú ọgbà ìlọ́kùnrin táìmù tó ti kọ́kọ́ akéésì wa ní òfin wa láǹfààní àkọ́kọ́ bẹ̀rẹ̀ wípé. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam sabaqal mufarriduna qalu wa mal mufarriduna ya Rasulallah. wọ́n bí ànábì ní àwọn al-mufarridun àwọn kan là ń pè bẹ́ẹ̀ àwọn ti gba wájú. Qalu wa mal mufarriduna. àwọn sáré wọn ní àwọn wo ni ká máa pè ní al-mufarriduna. Qala Rasulu. ànábì wa sọ pé. Adh-dhakiruna Allaha kathiran. Adh-dhakiruna Allaha kathiran. òun àwọn tá a pè ní al-mufarriduna yìí àwọn ní adh-dhakiruna Allaha kathiran. àwọn tó ẹgbẹ́ gbogbo ìṣẹ̀lẹ̀ ayé wọn wọ́n fi ṣèrántí Ọlọ́run. lọ́kùnrin lóbìnrin wọn wọ́n gbogbo ìgbésí ayé wọn wọ́n fi ṣèrántí Ọlọ́run. ilé ayé tá à ń pè yìí gangan ó ti fẹ́ sọ ọ́ di èlé nǹkan tó le fún wa láti ní ìrántí Ọlọ́run lọ́kàn. téèyàn bá fẹ́ ṣe kàtó bá jẹ́ kó ní ìrántí Ọlọ́run lọ́kàn ni kò ní ṣe.
ìrántí Ọlọ́run ò wá sọ́kàn gbogbo wa mọ́. Téèyàn bá fẹ́ sọ̀rọ̀ tọ́rọ̀ yẹn bá fẹ́ jọ̀rọ̀ tó lè bá kẹ́ káyọ̀ ìrántí Ọlọ́run bá wá sẹ́mi rẹ̀ pé àtọ́ bá sọ̀rọ̀ ọ̀hún yóò bà kan jẹ́ èèyàn wá dọ̀rọ̀ tó wò sọ. Ìwà tó fẹ́ wù tó tọ́wọ́ jẹ̀bi rẹ̀ bẹ̀ tó bá yà á fi bó ṣe fẹ́ yà á tiẹ̀ nǹkan bàjẹ́. Tí gbogbo wa bá ti bá a débi wípé ìrántí Ọlọ́run ọ̀kọ́kọ́ máa wá sí wa lẹ́mìí lórí òun yóò tá a bá fẹ́ ṣe problem ti dé o. Ìyẹn ni kí gbogbo ayé ó wòwò lẹ́nìí. So any of our actions tá a fẹ́ tẹ̀ sí ìrántí Ọlọ́run kọ́kọ́ wá nípa sí kìíní tó bá dùn mára ayé só dùn mọ́ lọ. Táwọn èèyàn bá yìn wá sọ́lọ́ máa yìn wá. Onígbàgbọ́ làwa o, Mùsùlùmí làwa o. Alófin tó gáìdì wa tí ó sì gáìdì wa jáde jáde pẹ̀lú òkú Ọlọ́run. Ṣé rí gbogbo ohun tó kálukú ń kù tá a kójọ yìí, ohun ayé ní ọ̀bà lọ. Ẹ gbìyànjú ẹ súnmọ́ Ọlọ́run, ẹ má jẹ́ kí ọ̀làjú gbé wa. Ọ̀làjú àṣà ni àbí ọ̀làjú ìṣe. Níbi tí ayé dé lónìí nǹkan ti sọdọ̀. Ẹ wo àwọn ọmọ kéékèèké bí wọ́n ti ń ṣẹ́ oyún à ń ka ní òsì. Àgbáyé ti wá wọ́ọ̀sì débi nísìsiyìí pé wọ́n ti wá ń promote LGBTQ. Wọ́n ń legalize ẹ̀. Wọ́n tún lọ ṣe crusade ẹ̀ fáwọn orílẹ̀-èdè míì pé ẹ̀yin ẹ̀ gbà ẹ̀fọ́ ọ̀dọ̀fin kọkùnrin ó lè ṣèyàwó kọkùnrin ó lè márì ọkùnrin, ẹ̀sọ́ ọ̀dọ̀fin kóbìnrin ó lè márì obìnrin, ẹ̀sọ́ ọ̀dọ̀fin kí ènìyàn ó lè gbé pẹ́pẹ́yẹ lọ́wọ́ kó sì gbé lọ kóòtù kókó fẹ́ fò kà sí lọ́wọ́ gẹ́gẹ́ bí ìyàwó. Ó sì ti ń di nọ́mà. Ẹ má jẹ́ káwọ́ gbà pípẹ́ lẹ́sìn làwà. Ẹ má jẹ́ àtẹ̀lérú lànà báyìí láíláì. Àti ìwà jíìlú wọlé àtẹ́sẹ́lù. Àti ìwà jíìlú wọlé àtẹ́sẹ́lù. Wà á tún mú ilé bí kúńkù ní jẹun. Bí àwọn kìnìún ọba ti gbajúmọ̀ lọ́dọ̀ wa, ẹ dákun ẹja lọ sọ́ra, kò sí létí ò sí amúgbó mọ́ nísìnyí o. Ìgbó mímu ti wá di pé ó ti di ìgbẹ́rẹ́ ó ti wá nọ́mà ẹ̀kọ́ ẹ̀ láì. Gbogbo nǹkan bá sì lè rọ́ọ̀lù ọpọlọ tó yẹ ọkọ̀ sí báyìí ẹ̀sìn wa kọ̀. Olùmúskìrì haram. Gbogbo nǹkan bá lè mú ọ háì. Èèwọ̀ ni nínú ẹ̀sìn. Gbogbo nǹkan wọ̀nyí ti ń di nọ́mà lọ́ba ti ń lò kóṣe ayé sí. Ọtí mímu ti ń di nọ́mà zahara al-fasad. Ìbàjẹ́ ti wá di pé kò ń ṣe kiri mọ́. Táwọn èèyàn bá ń lọlé ara wọn wá fobìnrin síra wọn lálejò. Táwọn èèyàn bá ń lọlé ara wọn fọkùnrin síra wọn lálejò. Sódómì àbíkílẹ̀ ń pé ó ti dé gan o. À ń ká nínú ìròyìn náà tọrọ ń dìjà tí tọkọtìyàwó ọ̀tọ̀ọ̀tọ̀ sọ wípé àwọn máa pààrọ̀ ìyàwó àwọn máa pààrọ̀ ọkọ àwọn pẹ̀lú lébọ̀. Lébọ̀ ìyàwó ilé ọlọ́sùn lọ́dọ̀ tọ̀hún náà wà. Láì ẹ má jẹ́ kí ohunkóhun ó ti àwa láti gbàgbé pé ẹ̀sìn yẹn ní priority tiwa, ẹ̀sìn tẹ̀ lófin. Ọ̀làjú ti ń gba morality lọ́wọ́ wa. Ọ̀làjú ti ń gba ìwà ìjọmọlúàbí lọ́wọ́ wa. Wọ́n ní kí ni ìwà Ànábì sallallahu alaihi wasallam? Ìyá mi Aisha ìyàwó Ànábì wa ní kúlùkùhù al-Qur'an. Ìwà Ànábì ní Kùránì. Ohun tó gbọdọ̀ jẹ́ ìwà wa gẹ́gẹ́ bí Mùsùlùmí ní al-Qur'an. Yajtanibuna kaba'ira al-ithm. A gbọ́dọ̀ máa jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ní. Lóòótọ́ èèyàn ni wàá lè ṣe ká máa ṣe ẹ̀ṣẹ̀, but àmọ́ àmọ̀dá lọ bá ẹ̀ṣẹ̀. Bọ̀bá wa lórí ayé torí pé olówó ọlọ́lá ọlọ́rọ̀ olé èèyàn. Wọ́n ní tó bá dídọ̀ bẹ̀rẹ̀ kí á mọ̀ wọ́n lọ́wọ́ yóò gbé imagination fáwọn èèyàn. Ànábì ní Ọlọ́run ó gbé imagination fáwọn èèyàn tó bẹ̀rẹ̀ kí á mọ̀. يقال للكافر يوم القيامة أرأيت لو كان لك مليون الأرض ذهبا أرأيت لو كان لك مليون الأرض ذهبا. Alájà àríwọ̀ náà. Àmín. Ìlànà tí o bá fẹ́ wọ náà kọ́ sàbí. Àmín. Ìlànà wí o.
ọlọ́mọdé àwọn náà ó. Àmín. يقال للكافر يوم القيامة ẹ̀jẹ̀ gbòòrò wá sí tó bá ìbá tí wá sí mi lọ́la. Insha Allah ìjà àbísọ̀ ọ̀la sí ní tọ́sí tá a máa ṣàdúrà wa àlìfí wá sí sọ́sàn. A sì wá sí lọ́la a sì wá sí lórí revenge. Ẹja ká ẹ̀ lọ́la. Ṣé ọ̀dà bẹ́ẹ̀? Pẹ̀lú ògbọ́n ṣé ọlọ́run àwò ẹ bá mi wo ìtìláyè mi báwo lè mi lọ́la àwò ká ká sì wá sí lórí revenge kéèyàn rán ró. Ìrànlọ́ o ṣe máa ti dé padà. Ó tọ́ mẹ́wàá lórí bọ̀dù mò ń sọ. Ó bojú mi jẹ́ máa bojú ẹ̀ jẹ́. Revenge ẹ bá jẹ dàbí lóògùn nù. Fún àfọlẹ́yìn ẹ̀jẹ̀ dáhùn. Inshallah ọlọ́run kò táàbà ní ẹ̀bá yọ àgbà ọ̀la wá sí. Ànábì sallallahu alaihi wasallam. يقال للكافر يوم القيامة أرأيت لو كان لك مليون حسابا. Wọ́n lè ní tọ́lọ̀ bá dájọ́ náà fún ọlọ́run wa ti ṣe ẹ̀dọ̀gbọ́n ti ṣe yẹn kí wọ́n kàn wọ́n ṣe yín fún yàn ọ̀gbọ́nú. Wọ́n ní ọlọ́run wa ní alájà ara lé náà ó nà alájà ara lé náà ó nà big brother ara lé náà ó ẹ̀wọ̀n bí tí ọ̀làjú kúkú sún gbogbo ayé dé. Tí èèyàn bá mọ ìlànà ó ṣe é sí wọ́n sì gbé owó náà lé lórí. Àlọ́ mọ̀ jójú tí ó jù tí ó ju ọyàn yóò gba ibà yìí. Ẹ wá wo àwọn tí wọ́n graduate with highest GDP. Èló ni wọ́n gbà. Kódà orílẹ̀-èdè tí organize kọjá pé GDP rẹ̀ ga sókè ní ìkówójọ fún ìlú gan. Àwọn èèyàn yẹn yọ owó pé a fi rìn kọ́ lọ́wọ́. Gómìnà wa lẹ́kọ̀ọ́ yìí sì wọ́n bẹ̀rẹ̀ bìkan wọ́n ní film city 100 billion naira. Wọ́n láwọn fi kọ́ ilé fíìmù film city ìlú fíìmù fáwọn oníjàmbá 100 billion naira. Èló ni bọ́jẹ̀tì Lagos ti yọ fún ẹgbẹ́ náà. Ẹ̀wọ̀ ẹja gbàgbé tó wáyé báyìí ní sẹ́lọ́dún tó pàkàlùkù àti depression who film help. Fíìmù mélòó ni wọ́n ń ṣe ní ìwọ́n mìíràn alẹ́ tàbí àwọn. Fíìmù mélòó ni wọ́n ń ṣe ní ìwọ́n mìíràn alẹ́ ti pé pẹ̀yẹ kájà àwọn ọmọ wọ́gọ̀. Fíìmù mélòó ni wọ́n ń ṣe ní ìwọ́n fi ń pe àwọn ọmọ padà pé kí wọ́n má rìnrìn òsì. Fíìmù mélòó ni wọ́n ń ṣe ní ìsìn tí wọ́n yé bára wọn sọ̀rọ̀ lójú screen láyé ẹjọ́ náà báwọn jẹ dàgbà pọ̀ tó bá di pé wọ́n ní bàbá kan fẹ́ wọlé pẹ̀lú àkànú fíìmù wọ́n kàn sí yóò dúdú ní ṣìí wọ́n kàn gbé kó bẹ́ẹ̀ ní ìsìn gbogbo dúdèdú ni wọ́n fi hàn yàn lórí. Ọ̀làjú ló sún adé bẹ́ẹ̀ náà gbogbo fíìmù 100 billion láti fi kọ́ fíìmù kìíní. Ọ̀nà bẹ́ẹ̀ kọjá sálẹ̀kọ̀ 100 billion wa. Hospital bẹ́ẹ̀ ẹ̀ ń tíráyé o gómìnà hospital bẹ́ẹ̀ kò dáadáa 100 billion lé. Wọ́n ní wọ́n yàn ọ̀bá pé lákòjọba àwọn ìyàkùn project ni. Gbogbo àwọn oníbíìmù tẹ́ ẹ mọ̀ kọjọ kẹ́hìn owó tí wọ́n wọlé ilé níta ní ìjòyè mélòó ló dìbò fún yín lórí gómìnà Èkó. Gbogbo àwọn bíìmù tẹ́ ẹ kọjọ mélòó ló dìbò fún yín. Àwọn ẹlẹ́sìn yín rìjẹ́tì yín náà ń gbẹ̀ lẹ́tìrì tó lọ yìí àwọn ẹlẹ́sìn yín rìjẹ́tì yín. Àwọn ẹlẹ́sìn yín kọ̀ yín. Wọ́n gbàgbé pé àwọn àti yín làwọn jọ ń ṣe ìjọsìn ní Sunday wọ́n kọ̀ yín. Gómìnà ẹ̀sẹ̀ wọn àwọn kórìíra yín wọ́n kọ̀ yín lẹ̀. Àwa yìí gbogbo àwa tá a jẹ́ Yorùbá gan. Kó lè yí tí òkè nínú wa tó jẹ́ Mùsùlùmí tí kàn jó ọkọ̀ lásán wọ́n dúró fún yín. Àtijọba òkè tó jẹ́ pé torí ẹ̀sìn ni wọ́n fi ń bàjà àtijọba ti ìpínlẹ̀ lẹ́kọ̀ọ́ yìí èwo ló ti wúlò fún Mùsùlùmí. Gbogbo tẹ̀yàn ńlẹ̀ Yorùbá yìí ní síbi tí wọ́n ti kú wa torí ẹ̀sìn. Gbogbo tẹ̀yàn ńlẹ̀ Yorùbá yìí lọ mínísítà ni lọ kíníkà ni. Mélòó tó jẹ́ pé Mùsùlùmí ni àwọn tẹ̀yàn rẹ̀ dá ọmọ tó ń ṣe o àwọn èèyàn wa ní ọ̀kàwé àyàn wa lè ní òwe ṣọ́ọ̀ṣì kan lórílẹ̀‐èdè yìí ni wọ́n dá ìgbìmọ̀ òṣèlú lẹ̀ kó lè takò yín ní ẹsẹ̀lẹ́sì láwùjá wọ́n dá ìgbìmọ̀ òṣèlú lẹ̀ wọ́n dá wíǹgì òṣèlú lẹ̀ nù kíni ṣọ́ọ̀ṣì wọn pé sẹ́ẹ̀ kí wọ́n sá lè bójú yín jẹ́. Inú wọn náà lè mà tó mú kóòtù
wọ́n yan kọmíṣánná lẹ́kọ̀ọ́ wọ́n á mú mùsùlùmí tapara báyìí níbi ẹ̀ tí ń rí bo ẹ̀ fún bẹ̀ ṣe o ẹ̀ka limọ̀ tó ṣe ẹ̀ka yége ṣe o ẹ̀tún mú ṣe ṣe o. àwọn bí táwọn èèyàn gan wà sáré pé wọn ò nídìí owó yín gbogbo àwọn àdúgbò olóṣèlú tó ṣe wọn ò dìbò fún yín o ẹ wọlé Banana Island o ẹ wọlé Lẹ́kì ẹ wọlé Ìkòyí o bá lọ àbọ̀ ilé làkọ́jú lóko lè rí ọmọ ìlú ẹ pé ẹ mọ̀ bọ́ gbogbo ìjókòó yìí. Zọ̀ọ́rọ́ ní bàtà ẹ̀dùnfínì bá rí wà ní bá rí bí má kásábà tí àìdí náà sí. Ìyòdì kọ̀ọ̀rún bá dọ̀lẹ̀ bí àmì lò láńlọ́rùn yẹrí di hàn. Ẹ̀fọ́ làwọn bí a lè sọ̀rọ̀ fún gómìnà Èkó ìtọ́rẹ́ mi ò mọ̀ wọ́n ní president àdéhùn ọ̀rọ̀ ọlọ́run jọ kẹta ẹ̀ sí dáadáa o ẹ̀ sí dáadáa o mùsùlùmí ní sùúrù ẹ̀ sí dáadáa àfa mi ló lẹ̀ sí ìkànnì àrùn sẹ́ pé ẹ̀ gbé wa odi gbẹ̀lẹ́ sẹ́ wọn rẹ̀ wá dé tàjíà gbígbà kan ọlọ́run tẹ̀ wá sí. wọ́n ní ẹni ọlọ́run bá dájọ́ ọ̀nà fún. Àbúndàdáwùdà dìbì ní. Ọlọ́run bí wọ́n sọ fún pé kájẹ̀ wá pé gbogbo yèpẹ̀ ẹlẹ̀ nísìnyí èmi ọlọ́run sọ ọ́ di gold ó wá gbé fún ọ. Ẹ gbọ́ wọ́n ní ọlọ́run ó pe gbogbo ilẹ̀ ayé nísìnyí ó di ilẹ̀ ẹlẹ̀ yèpẹ̀ di gold. Nínú láti sábà. Èmi ọlọ́run wá gbé gbogbo gold yẹn fún ọ pé wọ́n ló ní ṣùgbọ́n iná lọ wọ̀ lọ yìí. Mo wá make request ẹyọ kan. Àbúndàdáwùdà dìbì ní. Wọ́n ní ṣé wàá kó gbogbo góòlì tó dàbí yèpẹ̀ ẹlẹ̀ yẹn fún mi. Fàyàkúlù. Wọ́n bá kó fún mi kí n lè fi là ọ́ nínú ìyà náà yìí. Fàyàkúlù. Wọ́n lọ́wọ́ sọ pé káṣí àbẹ̀ ògbó ilẹ̀ ẹlẹ́yẹ̀pẹ̀ ilẹ̀ ayé ọjẹ́ góòdì ìwọ ló wá ní iná lọ fẹ́ wọ̀ lónìí tẹ́mi ọlọ́run bá ní ṣé wàá sọ̀rọ̀ ẹ̀dá gbogbo góòdì yẹn kọ́ ọmọ wọ̀ náà ṣé wàá ṣe bẹ̀kúlù náà wọ́n lẹ́ni ọ̀fẹ́ wọ̀ náà wà bá òjò ọ̀pọ̀ àbàtà yóò padà ọ̀nà etí ẹ̀ kò ní dààmú góòdì owó kò gbẹ ẹ fún yín kẹ́ Fàyàkúlù náà mú pàdùkọ́ọ̀lù náà ó kọ́ni sórí níta ìsára mi ń dálíkà. wọ́n lẹ́ni ọ̀wọ̀ náà wà pé bẹ́ẹ̀ bá tún béèrè góòdì ó ju ẹ̀rọ tó bá ní wàá gbé wá kó mọ́ sámọ́lé wọn náà ọlọ́run mẹ́wàá ni a ti fìgbà kan béèrè ohun tí ò tó yí lọ́wọ́ rẹ rí kó o mọ̀ bá wọ náà. Ìsára mi ń dálíkà. àìsàn mi sáré ohun tó rọrùn àti béèrè rẹ̀ tí ò lè tó góòlù kọ́ mọ́ bá wọ náà. òun ọlọ́run béèrè òtùgbàgbọ́ rẹ lọ kọ́ mọ́ bá wọ náà. òun ọlọ́run béèrè òtùgbàgbọ́ rẹ lọ kò ju ìfọkàntán rẹ lọ. òun ọlọ́run béèrè òtù kọ́ ọmọ gbẹlòmí lọ́lọ́run yàtọ̀ sóhun wọn náà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ nu. kò tó góòdì náà kò tó sílífà kò tó odidi lé ṣùgbọ́n torí pé wọ́n fẹ́ kọ́lé ọ̀fẹ́ ra lé ọ̀fẹ́ ra mọ́tò o ti ta odidi ẹ̀mí rẹ̀ yẹn fún ayé. Bíbélì ló ní ìgbénifẹ́ni náà tó jogún gbogbo ayé tó wá pàdánù ẹ̀mí ara ẹ̀. Ẹ̀mí ara rẹ̀ yẹn ìgbàgbọ́ rẹ̀ tó bá ti jẹ́ wípé torí ohun tó fẹ́ dà ló fi wá lùsì conscience ọ̀ wá ní ẹ̀rí ọkàn mọ́ ọ̀ wá dẹni tí ń pààyàn ọ̀ wá dẹni tí ń pààyàn lẹ́kún ọ̀ wá dẹni tẹ́lẹ̀ ọkàn òdì ẹ̀ tí sọ́ọ̀bù tó bá fẹ́ sùn ìgbàgbọ́ rẹ̀ wá kú torí ilé ayé ọ̀rọ̀ rẹ̀ wọ́n jẹ́ kí o òun ọlọ́run fẹ́ gbà ò tó góòdì ìgbàgbọ́ rẹ̀ ló fẹ́ gbà ìjuwọ́jú sẹ́lẹ̀ fún ló fẹ́ gbà tó bá yí eléyìí ṣe òun tó wà mẹ́rin pé bẹ́ẹ̀ dàbá wá juwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run yóò wá gbádùn ọlọ́run sórí gbogbo kìtàkìrà yìí kò dọ́là tó gbájú sẹ́lẹ̀ fún ọlọ́run kò rà mọ́ innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun. Àyè ṣe wá àsìkámọ́ rẹ̀ kọ̀ ẹ̀mú lẹ́kọ̀ọ́. Lọ àyè wá gbà wo tí mo fẹ́ tún pọ̀ láti òkè ìráyè wọnú ẹ̀ torí táwọn àkéjì wa mo fẹ́ pọ̀ àwọn ọ̀rọ̀ tí mo sáré sọ yẹn kọ́ wa lẹ́kọ̀ọ́. Ẹ bá mi ṣe gbúdọ̀ aláwọ̀ mẹ́wàá. Ìyá ìyá mi Àmínátù Àyọ̀ká. Wọ́n kọ́ ọdún kan lónìí ní sàárè. Ọlọ́run máa kẹ́ àyà. Àmínà. Tó bá kẹ́ bàbá mi. Alájà Kádì Sànúsí bàbá mi nù ó bàbá Fá Kálí gbogbo àwọn alájì Gàní ilé aláṣọ dúdú gbogbo àwọn bàbá Àfà ilé aláṣọ dúdú ọlọ́wọ́ kẹ́ gbogbo yín àwọn ọmọ òkè ọmọdé àná ọlọ́wọ́ kẹ́ yín ìmọ̀mù sọ́ọ́lì Kìsí àná gbogbo yín
ìyá bàbá mi Ọlọ́run bá ń kẹ́. Àmín. Bàbá ìyá mi Ọlọ́run bá ń kẹ́. Àmín. Gbogbo àwọn òkú gbogbo Ọlọ́run bá ń kẹ́ wọn. Ó di Allahu ta'ala ní òmò wájà sáwọn mílíọ̀nù àṣàdá. Aláàjì Korodo Najimudeen Korodo ọlọmọsà bá kẹ́ wọn. Àmín. Aláàjì Najimudeen Korodo ọlọmọsà bá kẹ́ wọn. Àmín. Aláàjì wa Táíwò Amin Ọláyíwọlá àtìyàwó wọn Kúdírátù Ọláyíwọlá Ọláìyá Fúkàtì tó kárí gbogbo ìbò ọlọmọsà bá kẹ́ wọn. Àmín. Àtọkọ àtìyàwó ọlọmọsà foríjì fún wọn. Àmín. Gbogbo àwọn òkú wa táàmà ṣé òyà yá Sàlátì ọlọmọ akẹ́ wọn. Àmín. Bàbá wa wáyíwá serere ọlọmọ akẹ́ wọn. Àmín. Ìmáàmù Tálà Àfíà Múrítàdá Àfikẹ́wúdára ọlọmọsà bá kẹ́ wọn. Àmín. Gbogbo àwọn ẹni rẹ̀ gbá Lùkùmánù Àríyọ̀ Abubakar ọlọmọsà bá kẹ́. Àmín. Gbogbo àwọn èèyàn lára wa tí wọ́n ti lọ babayáma kárúkọ lẹ́kún àwọn tá a ti rí tá a rí mọ́ lẹ́kún ọlọ́mọdé ogun tí wọ́n fi lẹ́wọ̀. Àmín. Oníkálukú wa náà bí ọgbà lókun sí ẹja kankúrò aláwọ̀ mẹ́wàá. Àwa máa ń gbé bá a ti kó fún wọn yẹn àdísì àdébìkà ló ní ògúnjọ́ mi tí sàrà bá ba torí ba wá wò pé wọ́n lọ́hùn ìgbádùn tí wọ́n gbé wá fóun yìí pọ̀ wọn á gba àwọn ọmọ rẹ tó fílẹ̀ sáyé ni wọ́n rántí rẹ̀. Wọ́n náà lọ́pọ̀ tó ní ti ilé ìbò tí ẹ̀ rántí àwọn òkú rẹ̀ lájọ́ ìtẹ́lẹ̀ rántí wọn. Yáya tèmi lọ́pọ̀dún kan lónìí àbílájọ́ àyọ̀ká yẹlẹ́kọ̀ọ́. Ẹ jẹ́ àpẹ fún kọ́kásí àdúrà fáwọn òkú wa bísímìláì mẹ́wàá kúrú wọ̀ láwùláwà. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahus samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahus samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahus samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahus samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahus samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahus samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahus samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahus samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahus samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahus samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahus samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Ọlọ́pàá pẹ̀ gbogbo àwọn òkúta bá nílọ. Àmín. Lọ́kùnrin lóbìnrin bá kó bá pín fún wọn. Àmín. Báwa sọ di dáadáa. Àmín. Báwa fi bùkún wọn. Àmín. Làádá abẹ jẹ́ ọdọ́dọ̀ àwọn àmì láyé náà. Àmín. Wọ́n bá kọ̀ wá sílẹ̀ ọ̀nà. Àmín. Ọlá masha Allah la quwwata. Illa billahi aliyyil azim. Ẹni bá lóòkú lọ́rùn kó má gbàgbé o. Ẹni bá lóòkú lọ́rùn kó má gbàgbé o. Kó má gbàgbé o, kó má gbàgbé o. Ẹni bá lóòkú lọ́rùn kó má gbàgbé o. Àwọn òbí wa tí wọ́n bẹ láyé, àwọn ẹbí wa, bàbá wa, ìyá wa, ẹni ọlẹ́yọ̀ kan láyé, àwọn tá a ní gbogbo ẹ̀, Ọlọ́run bá kó tó wọn. Àmín. Àwọn lágbàdá játìbọ̀tán wọn, àwa náà làtìbọ̀tán wọn, játìbọ̀tán wọn dá. Àmín. Lójú ayé wọn lẹ́yìn wọn jẹ́ mi wọ́n gùn. Àmín. Arúgbó báyìí, àwọn ẹ̀ka tó àwọn arúgbó wa kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ wo sàárè wọn bá dàgbà. Àmín. Ẹ̀kọ́ wa ṣe wá lọ́mọ burúkú, wọ́n á fi wá kò bí lẹ́kún, wọ́n kò bí pa àwọn ẹlẹ́kún, wọ́n pa àwọn ẹlẹ́kún, wọ́n pa àwọn ẹlẹ́kún, àwọn ẹlẹ́kún. Àmín. Masha Allah la quwwata. Illa billahi aliyyil Gbogbo ẹ̀yà azim. apá àtàjọ ṣiṣẹ́ ìtẹ́ mójútó gbogbo ẹ̀ látòrí àmírù wa Abdul Fattah Abdul Qadir. Bámidélé àdúgbò lọ́dọ̀ yín, àánú Ọlọ́run máa bá yín. Àmín. Wọ́n ni wọ́n ń ṣe dáadáa ni wọ́n múlé lọ́wọ́ ni wọ́n ń ṣẹ̀tọ́. Àfáwa Ibrahim Agbẹ́sìnga Ọpẹ́yẹmí àdúgbò lọ́dọ̀ yín ẹ ṣé.
àfáàwà Daud Ishaq Ìdòwú Albarawi àdúpẹ́ lọ́dọ̀ yín ẹ ṣé. àfáàwà Abdulrasheed Akíndélé àdúpẹ́ ẹ ṣé. àfáàwà Usman Ọ̀kín ẹ ṣé. àfáàwà Abdulrahman àfáàwà Oníyanjí Abdulhakeem Oníyanjí àfáàwà Yusuf Babatunde Sharifdeen àti gbogbo ẹ̀dá àdédákọ̀ gbogbo yẹn ṣe ìlú pọ̀. àfáàwà Ibrahim Aminama Ibrahim Hussein ẹ̀yin tẹ́ wà ní ọ̀dọ̀ wa bí ẹ̀yin tẹ́ wà ní owó branch bomi àfáà Saki àfáàwà Abdulrasheed Abdulrahim Amiru wa ní Saki ẹ̀kú àdótì àfáàwà Alim àfáàwà Alimi Ìbàdàn Bello Alimu Bello ẹ ṣé àdúpẹ́ lọ́dọ̀ yín. àfáàwà ní Ìjọra Abdullah ẹ ṣé. Abdullahi ní Ìjọra Abdullahi ní Ayétòrò àfáà ní Kòròdú Ọlọ́run san gbóyin lẹ́san. Àmín. òkè láwọn lọ gbogbo ẹ̀yin bí wà here and there jazakumullah khair. èyí tó jẹ́ pé domestic workers domestic affairs ẹ̀yin wà nípa ẹ̀ tí èyí sọ̀rọ̀ wá sí ti ẹgbẹ́ behind camera lẹ́yìn ọ̀làwọ̀lá alájọ́dí Mr. Paul ẹ̀pọ̀ bẹ́ẹ̀ náà ẹ ṣe Ìjẹ̀bú gbogbo yín jazakumullah khair. alájà yìí ò ní inshallah ẹ̀bẹ̀ mọ́ dáadáa. nípa tí rántí ìyá yín bí wọ́n pọ́dún kàn yín inshallah bí ọba tún fi tẹ̀mí bá wọn nínú ọlá ńlá pẹ̀lú tẹ̀lé àtàlábíà tẹ̀lé bí ọba wa ní pé a tún ṣe é ní jókòó ọpẹ́ rẹpẹtẹ láti fi dúpẹ́ àdúrà. ìyá yìí ó ṣe dáadáa fún yín ó jìyà ó fara gbolẹ̀ ó sin lọ́hùn ìyá mi sin lọ́hùn kú mi ìjọ tí ó kú gan èyí above 120 ìyá mi ó tún kẹrùn ó kẹrùn kánà ló sùn lẹ́lẹ́mìí gbà. ikú dáadáa wo kú ṣùgbọ́n kì í yára yá dàgbà ká o. ẹ ṣe everybody á pàdé bàbá tó mọ́jọ́ wa pé ọ̀la àtúnwá wá sọ wá sí ẹ̀ á mú tọ́bí kì í jọ́ mi àtúntún ṣe màá fẹ́ ṣe wá sí ẹni dìbẹ́ǹtì ó sì lè mọ́ ní kálukú jù wàá rọ̀ bí ká. والسلام على المرسلين والحمد لله رب العالمين. ẹni kíkọ́ láfi ara ọlọ́dún dákúmọ́sàmá rẹ̀ máa yọ̀ǹda rẹ̀ fáfá wa. ẹni kíkọ́ láfi ara àlékún gbígbàdúrà ọlọ́dún dákúmọ́sàmá yọ̀ǹda rẹ̀ fún wọn. gbogbo lílọ bíbọ̀ wọn ọlọ́run dákùnjọ́ ọjà rẹ̀ má jẹ́ ọkọ̀ mùsíbà ọlọ́run. má jẹ́ kí mùsíbà ó kò wọ́n. wala ilaha illallah. laqad ja'akum rasulun min anfusikum. azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim. fa in tawallaw faqul hasbiyallah لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ولا قوة إلا بالله العلي العظيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم.